Ǹjẹ́ mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. Ojú tẹ́ fi wò wá, ojú náà ní fọ́, etí tẹ́ fi gbọ́ wa, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí òun náà la ṣe bẹ́ẹ̀ tá a mú wá sójú mọ́ màwòrán yín. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ǹjẹ́ ká tó máa lọ, ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà fún tàsìkò yìí. Ayé máa bú yín o, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì máa sọ̀rọ̀ sí yín, ṣùgbọ́n ẹ má wo bẹ̀, ẹ má fọ́ rárá. Tinubu ló sọ bẹ́ẹ̀ fáwọn mínísítà tuntun èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣèbúra wọlé fún. Ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Enugu ti béèrè fún fáìnì tó jẹ́ 20 mílíọ̀nù náírà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ náà àti igbákejì rẹ̀ látàrí ẹ̀sùn wípé afurasí tó wà ní àtìmọ́lé wọn ó di àwátì láì gbé ìgbésẹ̀ òfin lé lórí. Iná ńlá tó sọ ní àwọn ilé ìtajà kan ní ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ ọjà ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náírà jẹ́. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọmọ burúkú kan ló ṣe bẹ́ẹ̀ tó gé orí bàbá tó bí lọ́mọ Sóko, àmọ́ ṣá ọwọ́ àwọn agbófinró ti bà á báyìí. Ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ pa ènìyàn 4 nínú ètò tó ti gún sójà kan ní ọ̀bẹ pa látàrí èdè àìyedè èyí tó wáyé ní ìpínlẹ̀ Nasarawa. Olórin tó jẹ́ ti ọmọlẹ́yìn Kristi tó jẹ́ gbajúgbajà Yínká Ayéfẹ́lẹ́ ó ti sọ̀rọ̀ lórí ètò èyí tó ṣe nínú èyí tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti ya lọ sí iléeṣẹ́ rẹ̀ láti ṣe ìwọ́de pípótà àbùkù àwọn tán jẹ́ ẹlẹ́sìn àbáláyé. Kí ni ohun tó sọ ẹ yóò gbọ́ láìpẹ́ yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ayé máa bú yín, bẹ́ẹ̀ lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà máa sọ̀rọ̀ sí yín, ṣùgbọ́n ẹ má fọ́, ẹ sì má wo bẹ̀. Tinubu ló sọ èyí di mímọ̀ fún àwọn mínísítà tó ṣẹ̀ṣẹ̀ búra wọlé fún. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ti gba gbogbo àwọn mínísítà méjèèjì èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìbúra wọlé fún lẹ́nìí ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ń ṣe ti ọ́fíìsì ààrẹ l'Àbújá lásìkò tó ṣe ìbúra wọlé fún àwọn mínísítà méjèèjì yìí. Ibẹ̀ ni Tinubu ló ti gbà wọ́n nímọ̀ràn wípé gẹ́gẹ́ bí ààyè tá a fi yín sí àti ipò tẹ́ dìmú lórílẹ̀‐èdè Nàìjíríà, ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà máa sọ̀rọ̀ sí yín, bẹ́ẹ̀ ni wọ́n máa ta àbùkù yín, àmọ́ ẹ má fọ́, kàkà tẹ́ fi fọ́ níṣe ni kẹ́ kọjú mọ́ iṣẹ́ ta torí ẹ̀ tá a yàn yín fún. Ó ní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí ní tó hàn dájú gedegbe tóun náà sì mọ̀ ní wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti dẹnu kọlẹ̀, ṣùgbọ́n àwọn ń ṣe ìgbìyànjú àti ìgbésẹ̀ nínú èyí tí àwọn yóò fi tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà. Ó ní ariwo ọjà lásán, ó ní gbogbo tó rù kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa sọ, a sì kí ń gbọ́ ariwo ọjà. Ẹni tá a bá sì ń bá nájà òun náà ni a máa ń gbọ́. Ohun tó ń fi ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe, ó ní lóòótọ́ ó mọ̀ pé èèyàn ń bẹ lóde, ebi sì wà níta nínú ètò òun fi mú ìgbésẹ̀ wípé kí ẹ̀kún owó àwọn òṣìṣẹ́ kó wá sáyé nínú ètò ó ti bẹ̀rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ náà ló tún tẹ̀síwájú wípé títa ríro làákọ̀là bó bá sì jìnnà tán níṣe ni máa ń dùn mọ́ ni. Èyí ló sì wá fà á tí mo fi ń rọ ọgbẹ́ yìí tẹ̀jẹ́ mínísítà tá a ṣẹ̀ṣẹ̀ fi ààyè yìí jìn kí yín wípé ẹ má gbọ́ gbogbo tó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ń sọ ò níṣẹ́ ní kẹ́ ẹ kọjú sí iṣẹ́ yín, torí wípé wọ́n máa yẹ̀ yín lọ́wọ́ wò, àwọn lámẹ̀ẹ́tọ́ wọ́n sì máa gbẹ̀yìn lẹ́sẹ̀ wò wípé ìṣekúṣe àti ní tí ò bójúmu lẹ́ ń ṣe. Ó ní ṣùgbọ́n tẹ́ bá ti ń ṣiṣẹ́ yín bí iṣẹ́, tẹ́ ẹ sì ń ṣiṣẹ́ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ, ẹ yóò lékè gbogbo awuyewuye tó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wù kán lè máa sọ. Ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Enugu ti béèrè fún fáìnì èyí tó jẹ́ 20 mílíọ̀nù náírà lọ́wọ́ ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Enugu àti igbákejì rẹ̀ látàrí ẹ̀sùn wípé ẹni tó jẹ́ afurasí tó di àwátì lágọ̀ọ́ wọn ò ní wọ́n torí ẹ̀ gbé wọn lọ ilé ẹjọ́ sí. Ọ̀gá àgbà ọlọ́pàá tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Kanayo
Nzuegwu àti igbákejì rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Chidobe Ekeleme ó ní wọ́n ti sọ ní adájọ́ ti sọ wípé kí wọ́n lọ rèé tọ́jú fáìnì èyí tó jẹ́ 20 mílíọ̀nù náírà kí ni ohun tí wọ́n ṣe gan ní pàtó tó fi mú kí irú ìdájọ́ yìí jáde látẹnu ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Enugu ìyún CO Ajah nínú ètò ti sọ di mímọ̀ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún afurasí tó di àwátì ní àtìmọ́lé àwọn agbófinró èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Onwe-Chukwunozu gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ tó wá ṣe ó ní ìyá ẹni tó jẹ́ Onwe yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Confidence Nkechi ó ní ó mú ẹjọ́ náà wá bá àwọn nínú ètò ti sọ di mímọ̀ wípé láti ọdún 2019 tí wọ́n ti mú arákùnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Onwe-Chukwunozu ní agbègbè tí wọ́n pè ní Agbani ìpínlẹ̀ Enugu wọn àti ìkejì rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Nzuchukwu Ani lórí ẹ̀sùn wípé wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn lásìkò tí àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n fi èjì kẹta tí wọ́n sì ń ta kàngbọ̀n ní ọdún náà lọ́hùn-ún ó ní láti ìgbà náà tí ìyá Onwe yìí tó bá ti gbìyànjú láti lọ ṣe àbẹ̀wò sí ọmọ rẹ̀ ní àtìmọ́lé àwọn agbófinró níṣe ni wọn kì í fi ààyè sílẹ̀ láti jẹ́ kó rí ọmọ náà títí di ọdún 2024 tó fẹ́ parí yìí nínú ètò tí wọ́n ọ̀rọ̀ náà tó sì fi ẹ̀sìn òfin tọ̀ èyí ló wá fà á tí adájọ́ CO Ajah tó fi wá sọ di mọ̀ wípé ẹ kò gbé ìgbésẹ̀ òfin kankan lórí bí arákùnrin Onwe yìí ṣe di àwátì ní àtìmọ́lé yín ó ní òun wá ń pa láṣẹ fún yín báyìí àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá pẹ̀lú igbákejì rẹ̀ lórí ọwọ́ tí wọ́n dáwú láàrin ara wọn tí wọ́n sì tẹ̀lé òfin tí wọ́n fi sọ di tí wọ́n sì tẹ̀lé òfin nínú ètí Onwe tó fi di àwátì ní àtìmọ́lé wọn fún ìdí èyí ó lóun fún wọn ní fáìnì èyí tó jẹ́ 20 mílíọ̀nù náírà bákan náà ló tún tẹ̀síwájú wípé ilé ẹjọ́ ń pa á láṣẹ wípé kẹ́ ẹ ṣe àwárí Onwe-Chukwunozu àti ẹnì kejì rẹ̀ ní ààyè ni o tàbí òkú wọn kó tó wá di wípé òun yóò tún tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ náà. Iná ńlá tó ṣe bẹ́ẹ̀ tó sọ ní àwọn ilé ìtajà kan ní ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ ọjà jẹ́ ní èyí tí ó jẹ́ ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náírà gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyún Lagos State Emergency Management Agency bí wọ́n ṣe fi léde látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àjọ náà Olúfẹ́mi Òkè Ọ̀sán Ìtolú ó sọ di mímọ̀ wípé ní alẹ́ àná tí ń ṣe ọjọ́ àìkú ìyún ọjọ́ kẹta inú oṣù tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó bú lọ nínú ètí iná náà tó ti ṣẹ́yọ tẹ́nikẹ́ni kò sì mọ ohun tó ṣokùnfà iná náà títí di àsìkò tá a fi ń kó ìròyìn jọ àmọ́sá ó ní agbègbè Ajah èyàn ní Alash bus stop ní Lẹ́kì tí ń ṣe ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nínú ètí iná náà tó ti jó ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà tó sì ṣe bẹ́ẹ̀ bà ọjà ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náírà èyàn mílíọ̀nù tó bà á jẹ́ ó ní ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tí máa ń sọ gbogbo tí ó sì fi ààyè ọpẹ́ sílẹ̀ pẹ̀lú bó ṣe sọdún mọ́ wípé kò sí ẹ̀mí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni kò fi ara pa ó sì ṣàdúrà fáwọn tó ní ọjà náà wípé Elédùmarè lókè yóò fi òfò yóò fi rẹ̀mí lórí àdánù tí wọ́n pa nípa ọjà wọn náà. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ burúkú kan ló ṣe bẹ́ẹ̀ tó gé orí bàbá rẹ̀ lásìkò tí ó sì ń lọ sí oko tọwọ́ àwọn agbófinró tó sì ti bà báyìí nínú ètò tí ń ṣẹ́jú pẹ́wúpẹ́wú láti mọ́lé àwọn agbófinró náà. Ọmọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Saidi ìtàn ni ó wà ní abúlé Ìlúsì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa bàbá rẹ̀ tó sì tún gé orí bàbá náà kúrò ní ara rẹ̀. Bàbá ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Baálẹ̀ èyí tó jẹ́ ti Ìlúsì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n sọ di mímọ̀ láti ẹni tí ọ̀rọ̀ náà tí ó sojú rẹ̀ ètò pé orúkọ rẹ̀ ní Ismail Ọláolú ó ṣe ní àlàyé wípé ní ọjọ́ kìíní inú oṣù kọkànlá ọdún tá a wà yìí èyí tí ń ṣe ọjọ́ ẹtì Friday ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n ti ń kẹ́fìn pé bàbá náà kò darí wálé tí wọ́n fi ṣe tí àwọn ọ̀dọ́ langba ní ìlú àti àwọn èèyàn míì tí wọ́n fi ṣe àbẹ̀wò lọ sí oko nínú èyí tí wọ́n ti bá òkú bàbá ọ̀hún nílẹ̀ gbalaja lẹ́ni tí wọ́n bá òkútù rẹ̀ lásán èyún tí kò sí orí ní ara rẹ̀ mọ́ nínú èyí tí ó sì da
ewé ọ̀pẹ ìmọ̀ ọ̀pẹ tó sì dáàbò ní orí. Bí wọ́n ṣe ṣe àwárí òkú yìí ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọmọ rẹ̀ tó sìn lọ sí oko èyí tí ó jẹ́ Saidi nínú èyí tí wọ́n fi páńpẹ́ òfin mọ́ lásìkò tí àwọn ọ̀dọ́ langbanú ìlú náà tí wọ́n kó kú ti bò ó tí wọ́n lù ní ìlùkulù bíi ti bàrà ìgbájú ìgbámú èyí tí kẹ́ríkẹ́rì tó tún bá ròde tí wọ́n fi dá a lọ́lá. Òun ló sì kàkàrò tó sì jẹ́wọ́ wípé ẹ dákun ẹ dábọ̀ lóòótọ́ àti lódodo òun ló ń ṣekú pa bàbá òun tóun sì gé orí rẹ̀. Wàyí o wọ́n ti fà lé àwọn agbófinró lọ́wọ́ nínú èyí tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá tó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ó ti wà lákọlò àwọn o tó sì ti ràn àwọn lọ́wọ́ nípa ìwádìí àtòun tó rí lọ́bẹ̀ gan tó fi wà lọ́wọ́ pẹ̀lú bó ṣe gé orí bàbá rẹ̀ kúrò ní ọrùn rẹ̀. Ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ pa ènìyàn 4 nínú ètò tó ti gún sójà kan ní ọ̀bẹ pa látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì ní ìpínlẹ̀ Nasarawa ní agbègbè tí wọ́n pè ní Agiyaragu ní ìjọba ìbílẹ̀ Obi ní ìpínlẹ̀ Nasarawa. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí Rahman Nasel alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ṣe. Ó ní agbófinró èyí tí wọ́n kẹ́fìn wípé agbófinró èyí tí wọ́n mú arákùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí ọ̀kadà gbé ní alẹ́ ọjọ́ kẹta inú oṣù tá a wà yìí nínú èyí tí wọ́n ti fẹ́ fi páńpẹ́ òfin mú afurasí ọ̀hún. Ṣùgbọ́n tá a sọ dímọ̀ wípé ọmọ ogun ilẹ̀ yìí kan tí ó jẹ́ sójà èyí tó wá láti ìpínlẹ̀ Borno láti wá sinmi ní ilé tí ń ṣe Nasarawa ó ní ó dá sí ọ̀rọ̀ náà nínú èyí tí kò sì fi ààyè sílẹ̀ kí àwọn agbófinró kí wọ́n fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ afurasí tó jí ọ̀kadà ọ̀hún. Èyí ló sì bí èdè àìyedè láàrin àwọn méjì tí wọ́n ti sọ dímọ̀ wípé ọmọ ogun ilẹ̀ yìí náà ó ní ó yọ ọ̀bẹ dágà jáde lára tó sì fi gún agbófinró ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí agbófinró náà tóun náà ṣe bí ọmọ akin ó fi ọ̀bẹ náà gún padà nínú ètò ti sọ di mímọ̀ pé idà òun náà ni ó fi pa òun. Ọ̀bẹ tí agbófinró náà fi gún ọmọ ogun ilẹ̀ yìí náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gba ẹ̀mí ní ẹnu rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló mú kí àwọn ọ̀dọ́ langba inú ìlú kí wọ́n wá yàrá sí àgọ́ àwọn agbófinró nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun iléeṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa náà. Àsìkò tí wọ́n dáná sun yìí ó ní Rahman Nasel ló tẹ̀síwájú wípé àwọn agbófinró sì wò wọ́n níran wípé kí wọ́n bà nǹkan ìjọba jẹ́. Báyìí ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáná ìbọn bolẹ̀ nínú èyí tí ìbọn ti ba ènìyàn 4 nínú wọn. Àmọ́sá ó ní ìròyìn òfégè ó ní wípé ènìyàn 4 ló jáde láyé. Ó ní kì í ṣe ènìyàn 4 ló kú o àmọ́ àwọn 3 wọ́n fi ara gbọgbẹ tán sì wà ní ilé ìwòsàn. Ẹnìkan ṣoṣo wọn ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ àti ọmọ ogun ilẹ̀ yìí tí ó ṣe bẹ́ẹ̀ tó gún ní ọ̀bẹ. Ó sì sọ dímọ̀ wípé àwọn ọ̀gá àgbà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa àti ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ti ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú èyí tí àlàáfíà tó ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń jọba padà báyìí. Lórí awuyewuye ètò èyí tí ẹni tó jẹ́ olórin ọmọlẹ́yìn Kristi Yínká Ayéfẹ́lẹ́ tó ṣe lórí rédíò tó jẹ́ titi èyí tí wọ́n pè ní Fresh FM nílùú Ìbàdàn nínú èyí tí àlejò tó gbé wá sórí ètò náà tó ti sọ oríṣiríṣi àṣírí nípa ìgbésí ayé ara rẹ̀. Èyí tán sì sọ di mímọ̀ wípé ó tàbùkù ẹ̀sìn ìbílẹ̀ tí ń ṣe ìṣẹ̀ṣe nínú ètò sì mú kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de lọ sí Fresh FM tó wà ní Challenge nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe níṣe ni Yínká Ayéfẹ́lẹ́ ló ti wá fi ohùn léde síta báyìí tó sì ti sọ̀rọ̀ wípé òun kò tàbùkù ìṣẹ̀ṣe o bẹ́ẹ̀ lòun kò tàbùkù ẹ̀sìn àbáláyé bí ti ń wù kó mọ̀. Lórí ètò náà ètò wáyé níbi ọ̀sẹ̀ tá a lò tán yìí ibẹ̀ ni arákùnrin kan èyí tí wọn kò fi ojú rẹ̀ hàn tí ó ti ń sọ oríṣiríṣi ìgbésí ayé rẹ̀ tó ti gbé sẹ́yìn nínú ètò ti sọ dímọ̀ wípé àwọn ti pè ènìyàn ètò jẹ́ 180 nínú ètò ti ṣe ní àlàyé wípé àwọn òrìṣà kan bẹ nílẹ̀ Yorùbá nínú èyí tí wọ́n máa ń pa ènìyàn fún tí wọ́n fi máa ń ṣe ètùtù láti ní agbára ní ilẹ̀ Yorùbá yìí. Èyí ló sì wá fà á tí àwọn oníṣẹ̀ṣe láti ọwọ́ ẹni tó jẹ́ aṣáájú àwọn tó ṣe ìwọ́de náà èyún Adégbọlá Abdulaziz tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Tani Ọlọ́run tí wọ́n fi gbé ìwọ́de wọn lọ sí Fresh FM lẹ́ni nínú ètò wọn ti ṣe ìfẹ̀hónúhàn náà láti jẹ́ kí Yínká Ayéfẹ́lẹ́ kó tú àṣírí ẹni tí ó ṣe ètò náà tó ń sọ̀rọ̀ ọ̀hún. Àmọ́sá Yínká Ayéfẹ́lẹ́ tó jẹ́ ọ̀jìnmí olórin ọmọlẹ́yìn Kristi náà ó ti wá fi ohùn léde wípé òun kò mọ̀ tẹ́ ẹrú tó lè ta àbùkù ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni òun kò wá ìjà àwọn oníṣẹ̀ṣe o. Ó ní arákùnrin tó ń gbé wá sórí ètò yìí
arákùnrin tó ń gbé wá sórí ètò yìí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí i nígbà àìmọ̀ àti àtẹ̀yìnwá ó ní ó ń sọ kì í ṣe ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ẹ̀sì máa wo arákùnrin yìí ó mọ̀ ti di ọ̀jìnmi tó ti ń gba ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ bíbélì ìyún sẹ́mínárì tó sì ti sọ dímọ̀ wípé ó ti jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù ó ní ṣùgbọ́n nígbà ìmọ̀ ó ní sọ gbogbo eléyìí gbogbo àlàyé tó sì ń sọ yìí kì í ṣe wípé ó ń tàbùkù ìṣẹ̀ṣe rárá o bí kì í ṣe wípé ìgbà ìmọ̀ tó ń jìn sínú ẹsẹ̀ ó ní àṣírí tó ń tú nípa ara rẹ̀ àmọ́sá òun kò jẹ́ tàbùkù ìṣẹ̀ṣe ó nítorí pé òun náà ti fi ìgbà kan gbé eégún rí ní ipò tí Èkìtì kó tó di pé òun gba Jésù Kristi sí ayé òun. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yín ó náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́sì bá wa kọ́mẹ̀ntì kẹ́ bá wa share rẹ̀ ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀ títí dìgbà tá a tún máa pàdé àtẹ̀mí àtẹ̀yìn àní rogun àsárépè bẹ́ẹ̀ là ní dẹni àkọlẹ̀bù ó dàbọ̀ fún tásìkò yìí.